Tawakalitu aya animashaun. Ìkẹ́ Olúwa òkú ọdún òkú yèdùn wà á ṣe púpọ̀ ọdún láyé. Àpáta dé àpáta para ewì dé. Àyàn mi jó mọ́ lọ lónítòrò ńgẹ́tògẹ́ jó mọ́ lọ lónítòrò ńgẹ́tògẹ́ o. Torí òní lọ́jọ́ ìbí Ìkẹ́ Olúwa. Ìkẹ́ Olúwa Àníkẹ́ Àdé ọmọ Bàdà. Tawakalitu mùsùlùmí òdodo tó dóúnjẹ fẹ́gbẹ́ tó gbàwó bọ̀ wá sílé. Aya Animashaun Abdulrasheed Adédọ́lápọ̀ ọmọ Yẹ̀rú Ọ̀kín máa gbọ́ dídùn ẹnu tèmi. Olówó orí ọlọ́jọ́ ìbí tòní. Ọlọ́jọ́ ìbí ó yá bọ́ sí gbangba kó o wá máa fẹsẹ̀ rajó òní lọ́dún rẹ̀. Ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún ọ̀pọ̀nájọ́ bí í sílé ayé tí wọn ò dòní o. Ẹlẹ́yinjú ẹgẹ́ Aya Abdulrasheed. Aya ọlọ́fà mọ́jọ. Aya ọlọ́fà bìjìmí níyọ́. Aya ọlálọ́mí. Aya básùjókọ. Bóyá ló tiẹ̀ mọ̀ pé ìjà kan ń bẹ tí wọ́n jà lọ́fà níjọ́ ọjọ́ sí. Ìjà yìí sojú ebè, ìjà yìí sojú poro nínú oko. Ó sojú agbélé yàrá rà, ó sojú àti robó lóko dọ́gba. Ìbá sojú olóko ìbá làwọn. Ìwọ láya búre, ìwọ láya pínre, ìwọ láya láre. Búre láre pínre ọkọ gbọ́dọ̀ jù kan. Torí bọ́kọ̀ bá jù kan nílé Ọlálọ́mí nílé Ìyẹ̀rú Ọ̀kín ọba ní kọ́ wọn lóró. Ọlọ́jọ́ ìbí ó yálé bàbá tó bí ọlọ́mọ ìwọ lọmọ wọn ní Gbèmọ̀ Èkìtì. Àníkẹ́ Àdé ọmọ Bàdà ńlẹ́ o ọmọ ẹlẹ́fọ́ ṣègbìmọ̀ ó bá yí. Ẹ̀fọ́ sàn bí ẹni relé. Ẹ̀fọ́ romi oko ra lọ́nà Ìgbèmọ̀. Ìwọ lọmọ aṣẹnu bẹ́ẹ̀ ní wíjọ́. Aláṣẹ trusted cream. Aláṣẹ trusted cream tó gbayì tó gbẹ̀yẹ. Nílé ìyá rẹ̀. Ìwọ lọmọ adó ọ̀ra. Ìwọ lọmọ amúkàrà sábẹ́ èwù jẹ. Ìkàrà ṣèjì sájàjà tèmi lù kókó lọ́nà àpà. Adó ìjàlè adó ìdíwọ̀n níhun. Ṣùgbọ́n adó kan lè yún lé ọ̀ní kọ̀bẹ ìṣìlò mọ́nu. Nílé yeye tó bí ọlọ́mọ ìwọ lọmọ èwì òtú. Òrìjọ́ kèwì bá ti yúùtù láworo òtú ńlá. Ìgbẹ́ ní ti gbó ti jù akẹ́rùnrún lọ sákun. Ìwọ lọmọ àdógbòmọ̀jà ìwọ lọmọ ẹni kò dìsù ká bàbàrà sórí ẹni kéèlérù. Ìwọ lọmọ adúlójú alápàrí apàrà ogun bẹ́ẹ̀ nípalẹ̀. Ó kú ọdún okú yèdún o. Ọlọ́jọ́ ìbí ọjọ́ ìbí rẹ ò ní jọjọ́ ìbí. Ò ní kúdekú ò ní fàìsàn lògbà. Ó kú àṣeyọrí ìgbéyàwó rẹ. Ò ní rí kú ọkọ ò ní rí kú ọmọ. Bó o ti sọdún èyí wàá ṣàmọ́dún. Wàá ṣọ̀pọ̀lọpọ̀ ọdún nínú owó nínú ọlá nínú iyì nínú ẹ̀yẹ nínú àlàáfíà tí ń ṣe bàbá ọrọ̀. Ó kú ọdún okú yèdùn. Happy birthday to you. Ìgbà ọdún ìṣẹ́jú kan ni bólúwá tí ń bẹ tẹ̀mí rẹ̀ ń bẹ wàá ṣe 200 nínú ayé. Àpáta para ewì lèmi ń jẹ́. Tá a bá wá rẹ́ni tó fẹ́ kàn sí mi. Ẹni kí wọ́n pè mí sórí nọ́mbà sáìdì tọ̀dọ̀ tèmi. 08169602775. Mo gbéra pa ó dibi tá a forí mi sọlẹ̀ sí nígbòjúmọ́ ti mọ́dé gbogbo ilẹ̀ kílẹ̀. Ìkẹ́ Olúwa òkú ọdún òkú yèdùn o.